Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín? Gbogbo ilé ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ wò. Wọ́n ní Princess Diola, wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí àǹtí wa fashion pé wọ́n root sí àǹtí wa fashion nítorí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti Princess Diola. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní wọ́n fi ẹjọ́ Princess Diola sùn kábíyèsí wípé kí ló dé tí kábíyèsí ń wò tí Princess Diola tó fi ń disrespect òun, wípé nítorí pé ó dẹ̀ ń take side Queen Naomi ni, wípé tí ò bá ń ṣe torí Queen Naomi kò ní máa disrespect òun. Ẹ̀yin èèyàn lé, wípé ṣe bí ìyàwó ló ń jẹ́ fún kábíyèsí, ṣó yẹ kí Princess Diola kó máa disrespect òun. Ó ní nǹkan tó fà á tí Diola fi ń disrespect òun Princess Diola ní pé kábíyèsí ló fi àyè gba Princess Diola tí wọ́n tó fi ń disrespect náà, pé tí ò bá ń ṣe pé kábíyèsí tó ń fi àyè gba Princess Diola ò ní máa disrespect òun bó ṣe ń disrespect òun yìí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ celebrate birthday Princess Diola ni tán pé 30 years, àádọ́ta ọdún. Wọ́n ní lẹ́yìn birthday yìí, wọ́n ní inú kábíyèsí dùn ní ọjọ́ ìbí wọn nítorí pé wọ́n jẹ́ ọmọ kan tó jẹ́ pé kábíyèsí nífẹ̀ẹ́ sí gidigidi. Wọ́n dẹ̀ jẹ́ ọmọ kan tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí tọkàntọkàn. Kò sí gbogbo nǹkan tí kábíyèsí fẹ́ ṣe tí Princess Diola tí wọ́n lọ́wọ́ sí. Princess Diola, Mashola Gist TV, wọ́n kí yín ní happy birthday. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o, ní agbára Ọlọ́run. Ọkọ rere, ọmọ rere ló máa jẹ́ sí yín. Ní agbára Ọlọ́run, ìfẹ́ tẹ́ ní sí kábíyèsí kò ní bàjẹ́. Ẹ̀yin náà ẹ máa dàgbà ju àwọn baba ńlá baba yín lọ. I wish you happy birthday. Bí a ṣe ń sọ lọ o, ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa fashion, wọ́n náà ṣe gudugudu méje yàyà mẹ́fà, ìpè torí inú kan ń bí wọn right front and center ni, ìpè kí ló dé tó jẹ́ pé wọn ò rí ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ Queen Naomi yìí. Ẹ̀yin náà mọ̀ pé ọmọ ọlá òní Princess Diola, ọmọ tó jẹ́ pé inú ọlá náà bí wọn sí. Wọ́n dẹ̀ jí ọmọ kan tó ní ọpọlọ, wọ́n dẹ̀ jí ọmọ kan tó ní ìtẹríba. So kéèyàn kan á máa sọ pé wọ́n disrespect òun yẹn, ẹni yẹn gan ó ní láti check ara ẹ̀ wò. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé gbogbo èèyàn ló ń gbé. Bí a dẹ̀ ṣe gbọ́ ni allegedly, wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n help Princess Diola, support wọn ní orí irun èyí tí wọ́n fẹ́ ṣe online business. Wọ́n ní Queen Naomi raise $10,000 fún wọn láti fi support wọn. Àwa lè sọ o, bóyá èyí ló ń bí àǹtí wa fashion nínú ni o, àmọ́ ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ lórí òwò irun yìí, wọ́n ní Princess Diola, wọ́n náà ti sọ fún Queen Naomi lórí ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní wọ́n tiẹ̀ ti lọ sí China gan bí ẹ̀ẹ̀mejì láti lè mọ ìgbésẹ̀ tí wọ́n lè gbé lórí ọ̀rọ̀ òwò irun ṣíṣe yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní lórí ọ̀rọ̀ ọjọ́ ìbí wọn yìí, wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n support Princess Diola pẹ̀lú $10,000 o. Èyí tó jẹ́ pé tá a bá ṣe sí owó Nàìjíríà wa bíi 15 million naira ló máa jẹ́. Ní èèyàn lé, wọ́n ní bí àǹtí wa fashion, wọ́n ní bó ṣe gbọ́ ọ̀rọ̀ yìí pé Queen Naomi fún Princess Diola ní $10,000, wọ́n ní jẹ́ lọ sí bẹ̀rẹ̀ o. Wọ́n ní àǹtí wa fashion bá ní àwọn mọ̀ pé kábíyèsí ló kó owó yẹn fún Queen Naomi kí wọ́n kó fún Princess Diola nítorí pé wọ́n fẹ́ bùgà ni. Kí pé àwọn mọ̀ pé kì í ṣe owó Queen Naomi, àwọn mọ̀ pé owó kábíyèsí ni. Ipe tí ò bá ń ṣe owó kábíyèsí, pé níbo ni Queen Naomi ti fẹ́ rí owó? Ṣé ẹ ro Queen Naomi pin ni? Ìwọ Ọlọ́run má má jẹ́ káyé rò wá pin. Má má jẹ́ káyé rò wá pin. Ibi tí ẹ rò pé Queen Naomi lè dé, wọ́n ti kọjá abẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ti kọjá abẹ̀.
ó ní pé kì í ṣe owó Queen Naomi, owó kábíyèsí ni. Níbo ni Queen Naomi ti fẹ́ rí $10,000? Níbo ni Queen Naomi ò ti ní rí $10,000? So ìwọ rò pé Queen Naomi ò ní owó, àbí o rò pé Queen Naomi ò ní business, àbí o rò pé wọn ò ní investment? Ẹ̀yin èèyàn lé, àwọn èèyàn má lè ròyàn pin láyé yìí o. Ọlọ́run á fi ọ̀rọ̀ wa á fi yọ̀ ọ̀tá lẹ́nu. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, Ọlọ́run á fi ọ̀rọ̀ yín yọ ọ̀tá lẹ́nu ní agbára Ọlọ́run àti tèmi náà. Wọ́n ní àǹtí owó tún dúró níbẹ̀ o. Wọ́n ní ṣe ni wọ́n tún wá mú text message náà tún text sí Princess Diola wípé níbo ni Queen Naomi ti rí owó, wípé kí wọ́n stop gbogbo rubbish tó ń ṣe o, kán máa fún Queen Naomi ní credit o, wípé níbo ni Queen Naomi ti fẹ́ rí $10,000 tó máa gbé fún Princess Diola tí ò bá ń ṣe pé àbòsí ni gbogbo wọn, wípé wọ́n ń play politics ni. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run má jẹ́ kí a máa rí ọ̀tá tó máa tẹ̀lé wa kiri, tó máa ní báwo ni tiwa ṣe jẹ́, wípé àmàlé débì kankan. Àfi k'Ọlọ́run ń gbé wa ga lójú ọ̀tá o, ẹ̀yin ará lé. Wọ́n nígbà tí Princess Diola gbọ́ ọ̀rọ̀ tí àǹtí wa Fashion sọ, wọ́n ná sọ̀kò ọ̀rọ̀ sí àǹtí wa Fashion, wípé wọ́n ní owú ló máa pa, wípé ṣó ti ro Queen Naomi pin ni, ṣó ti rò pé Queen Naomi ò ní dé ibi tó yẹ kó dé ni, wípé gbogbo wọn rò pé ọmọ kékeré àná ni Queen Naomi. Wọn ò mọ̀ pé Queen Naomi Ọlọ́run ti gbé wọn ga, Ọlọ́run ti bless ẹ̀, Ọlọ́run ti jẹ́ kán ju bó ṣe wà lọ. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré. Àwọn èèyàn yìí ò dà, wọn ò dà. Ọlọ́run Elédùmarè tó wo Queen Naomi àti bí inú wọn ṣe mọ́ sí ọmọ ẹnìkejì, ó ló gbé wọn ga. Ẹ̀ẹ́dẹ̀ lè bu ọlá Ọlọ́run mọ́lẹ̀ lára Queen Naomi láìláì. Kò sí bẹ́ẹ̀ ṣe tó, kò sí bẹ́ẹ̀ ṣe pọ̀ sí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí Princess Diola ṣe blast àǹtí wa Fashion nìyẹn o. Wọ́n ní ọ̀rọ̀ yìí kò bá wọn lára mu. Wọ́n ṣe gba ọ̀dọ̀ kábíyèsí lọ nìyẹn, tán tún gba àbùkù àti ẹ̀tẹ́ níbẹ̀. Wọ́n ní Princess Diola sọ fún yín pé kó fi Queen Naomi sílẹ̀, pé Queen Naomi ò ń ṣe wàhálà tó ní, wípé kó lọ face problem tó ní fúnra rẹ̀, wípé kí ló dé tó jẹ́ pé owó, wípé owó yìí ibi tó máa bá dé kò ní láìkẹ́ rárá. Wọ́n ní àǹtí wa yìí Fashion yìí, wọ́n ló tún send the text message the same one sí Queen Naomi, wípé níbo náà ti fẹ́ rí owó. Ẹ̀yin Olúwa gbé wa ga, Olúwa gbé wa borí ọ̀tá wa. Wọ́n ní àròpin ní tènìyàn. Ìwọ ti ro Queen Naomi pin, o ti rò pé wọn ò lè débì kankan. Iṣẹ́ Ọlọ́run lórí yẹn, iṣẹ́ Ọlọ́run lórí, kò dẹ̀ sí ẹni tó lè fi ọwọ́ bo iṣẹ́ Ọlọ́run mọ́lẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ rí i pé kò sí nǹkan tó lè sọ. Queen Naomi ò ní fún wọn lésì, Queen Naomi ò ní dá wọn lóhùn, nítorí pé Queen Naomi ò bá wọn lẹ́jọ́. Ibi tí Ọlọ́run mú Queen Naomi lọ ó ṣì pọ̀, ibẹ̀ dẹ̀ ni wọ́n dojúkọ. Ẹ̀yin èèyàn lé, gist tá gbọ́ ni ta ni ká wá sọ fún yín. Wọ́n ní torí pé Princess Diola blast àǹtí wa Fashion, wọ́n ní àǹtí wa Fashion lọ report fún kábíyèsí. Wọn ò dẹ̀ mọ̀ pé wọ́n ti dá bírà lẹ́yìn, wọ́n ti send test sí Queen Naomi, wọ́n ti send test sí Princess Diola. Wọ́n ní bí kábíyèsí ṣe blast wọn nìyẹn. Ẹ̀yin èèyàn lé, òun sọ̀rọ̀ sí yín, ò dẹ̀ fẹ́ gbèsè ọ̀rọ̀ ẹ̀, kò sí bó ṣe ní gbèsè ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, gist tá gbọ́ ni ta ni ká mú wá fún yín. Bí mo ṣe ń sọ allege ni o, torí ẹ mọ̀ pé nǹkan tá gbọ́ la ní ká wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé àti ní ẹ̀yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo wa o. Gbogbo bá ṣe ń dáwọ́lé nǹkan kí nǹkan tó wù tó jẹ́ láti ẹ̀dùn ọkàn fún Ọlọ́run á bá wa sọ́dà ayọ̀ o. Ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ káàbọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti wà pẹ̀lú wa, ó subscribe àmọ́ kí yín kúnlé. Thank you so much. God bless you all.